Eko gbóná fẹ́ sùúrù tó gẹ́. Àníkì ló dé tá ò fẹ́ farabalẹ̀. In my dictionary, there's nothing called loving too much. Yeah, there is nothing called loving too much. Things we do for love. There is nothing called loving too much. Many things. There is nothing called loving too much. Melo lenu fe wi o. There is nothing called loving too much. Kishiye. Jẹ́ kí ewúrẹ́ ṣe bí àgùntàn. Òye la fi ń gbélé ayé. Gbélé ayé o. Ṣé báwọn tó kọjú sí ọ o? Ẹ̀yìn ló kọ sẹ́mi o. Ìlú gángan lọ̀rọ̀ ìfẹ́ o. Ìlú gángan lọ̀rọ̀ ìfẹ́ o. Ara gbígbóná kò mọ lérè kankan. Always try to dey calm down, mama. Easy does it, no be by force, oh. And if you got it, you go live long, oh. Easy does it, no be by force, oh. And if you got it, you go live long, oh. I say easy does it, no be by force, oh. If you got this, easy does it, no be by force, oh. And if you got it, you go live long, away. Kinshi Okare, oh. Thanks for letting go. Yeah, well done, OMO. Appa. Appa, ó fẹ́ sọ pé ògbọ́n pé mò ń kọlẹ̀kùn látàárọ̀. Àfi bí ẹni pé ẹ̀yin náà kọ àjàlátà náà ojú kóńgbò. Ẹ̀yin náà kọ́ lè advise mi pé kí n wà socialize. Mo ń ṣe TikTok nínú ilé ni. Business tiẹ̀ nìyẹn. Wọ́n mọ̀ pé tí bá dúró síbí báyìí, ó máa fi ẹjọ́ pa mí ní jẹ́ kí n wọ inú. Ẹ ṣe ń lo usual attitude. Kẹ̀dé wọlé bẹ́ẹ̀ ṣe máa ń ṣe tẹ́lẹ̀. Torí Ọlọ́run ẹ lẹ́gbọ́n kankan. Ó dà tẹ́ bá gbọ́n kankan, ẹ rí nkankan. Ẹ gbọ́ lyrics. Ok. Ẹ gbọ́ ìlú tí yí orí wa ti ṣe ń jí o. What? Kí ni? Wọ́n ti tún ṣẹ́pín iṣẹ́ ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Kí ni? Kí ló dé? Báwo la ṣe fẹ́ gbọ́rọ̀ lè báyìí? Olóró àbètí dídì. Ẹ lẹ́gbọ́ pé Instagram remove followers àwọn èèyàn. And how is that my business? The business gangan tó jẹ́ issue tọ̀dọ̀ yín ni pé nínú ilé tẹ̀ ń wò wọ́n ti unfollow yín. Kò yé mi. Appa, cut àwọn jokes ẹ̀ lé ni. I'm not in for it. Kí ni nǹkan tó ń try láti sọ? Ọ̀run èdè lágbára tí n bá break ẹ̀ fún yín talent. Ẹ̀yin tẹ́ máa ń wá emotional. Ẹ lè shed tears o. Ọ̀gá ti fún mi ní instruction pé àti pẹ́ fún yín o, àti costume yín o, àtorúkọ yín o, àwọn ò fẹ́ ní nǹkan kan ṣe pọ̀ mọ́ láéláé àti láéláé. Bá mi ní kó má jẹ́ kí n wọlé mọ́. Ṣé mo kọ́ tó ń sọ ṣá? Oh, ṣé kò ṣe ń pé bá mi gbóbìnrin kan sínú ilé tó fi ní pé kó má jẹ́ kí n wọlé? Ó sọ kí wọ́n bá kan. Wọ́n sẹ́ǹkì ẹ̀yin ni ẹ tún jealous. How that something is fishing o. But kí ni nǹkan tí mo ṣe fún mi? Kó tó tiẹ̀ ṣẹlẹ̀ kó tó gbogbo level yìí now, so why is it taking it this personal? Okay, ó mọ nǹkan tó ṣẹlẹ̀. Please do me a favour. Kó tiẹ̀ jẹ́ kí n wọnú ilé kí ló rí bá mi ká tiẹ̀ sọ̀rọ̀. Let us talk this out. I don't understand. Favour. Kí n ṣe méyọ̀kù fún yín nínú ilé ayọ̀ yín ò lè kún o. Ẹ mọ̀ ọ̀gá tó bá ń bínú o. Okay, ó mọ nǹkan tó ṣẹlẹ̀. Okay. Tí ẹ bá mi pè bọ́ta
even though don't perfect the one day, let me just talk to him, go explain, because me understand the contour. Auntie Omaumi, you know the kind of love that I have for you. Me dẹ̀ ní fẹ́ kójú yín torí bí. Ìwọ̀nba ìṣẹ́jú péréte tó kù tẹ́ máa lò ní àdúgbò yìí. Ẹ máa lọ pẹ̀lú ìbànújẹ́, ọ̀gá kan do and undo. But Akpa, me mo koti mo ṣe fún mi, I feel your pains too. Especially, organic ìbàjẹ́ kẹ́ wọlé tí mo bá fẹ́ kí ṣe bọ́. Don't call him. I will advise you to go straight to the point. Ẹ má lọ lé kẹ́ lọ sunkún tó kù. Ọ̀gá làwọn fẹ́ rí yín. Bóyá yín náà wà lọ di méjì lọ́dọ̀ àwọn onífíìmù ni o. Àkíyèmí fẹ́ ti tọ́jú yín kù wọ́n kàn láwọn ọgbà tí yín mọ́ ni. Báwọn fẹ́ rojú yín. Kí lè ṣe fọ́gà? Ẹ wá kí ló ń ṣe yín? Kí ló ń ju gbogbo yín lé báyìí? Ẹ lẹ́fẹ̀ẹ́ bá mi sọ̀rọ̀ lẹ́sọ̀ ẹ̀ kò lè tẹ̀lé ẹ̀ sọ̀rọ̀. Wo àwa bá ẹ ṣe rárá, àwa bá ẹ jà ni. Yeah. Kí ni mo ṣe? Does a normal man act the way you act at all? Ó kàn ń bá wa lójú jẹ́ káàkiri ni now. Kí ni mo ṣe now? Bami, your attitude toward ọmọ mi, ó bad. Ìdí tó fi bá ẹ sọ̀rọ̀ bó ṣe bá ẹ sọ̀rọ̀ yẹn nìyẹn. Fine, gbogbo ara mọ̀ pé ayé ta wà yìí, obìnrin pọ̀ ju ọkùnrin lọ. Ìwọ dẹ̀ rí obìnrin tó wà responsible. Nǹkan tó hard láti rí. Tó yẹ kó máa ké kó máa gé. Ó wá máa treat ẹ̀, ó ṣe anyhow. Ṣé nǹkan tó ṣe yẹn dà? Ó ti wá rojọ́ fún yín àbí? Ok, ṣé bó ṣe wá rojọ́ fún wa gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ẹ̀, ó burú àbí? No now, ṣe bẹ́ẹ̀ tíyàn bá sùn tí ló máa ń jarun pálù. Àwa náà ló máa fẹjọ́ ẹ̀ sùn now. Ṣé ó sọ nǹkan tó ń ṣe fún yín? No. Kò ní lè sọ. Òun fún rẹ̀ mọ nǹkan tó ń ṣe so kò ní rojọ́ nǹkan tó ṣe. Ṣé rántí pé mo sọ fún yín pé ọmọ mi sọ pé òun fẹ́ kí n máa lọ gym? Yeah. Ní nǹkan tí ò easy láti ṣe. Because for any reason kí ló tí mo ṣe máa lọ máa gbé irin ṣé mo fẹ́ lọ máa jà ni? Mo ní okay òun kàn fẹ́ kí n keep fit okay mo dẹ̀ bọ́ sí lẹ́nu mo ń lọ ṣe. Ṣé mọ̀ pé ibi tí mo ti ń gym Ọmọwùmí wà lórí ìjókòó níbẹ̀. Ọmọwùmí dẹ̀ rí idiot kan tóun náà ń gym. Wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní jọ rẹ́rìn síra wọn. Ẹ̀yin náà ṣe láàrin pé wọ́n rẹ́rìn síra wọn ti di wọ́n ti ń déjú síra wọn. Kí ló lo tẹ́lẹ̀ yìí? Ká ní kò ṣe pójú káwọn wọ́n ti máa gba nọ́mbà ara wọn. Mi ìdí ẹ̀ mọ̀ bóyá wọ́n ti fojú fúnra wọn nọ́mbà gan mi wọn. So tó bá jẹ́ ẹ̀yin tí mo mọ̀ lọ́rẹ̀ẹ́ mi ẹ sọ ẹni tó lè gbà fún mi nù yín. Nínú ẹ̀dá mi lóhùn ta ló lè gbà? Ẹ̀yin náà ti rí pẹ́ lè gbà. Nítòótọ́ kò sí pé a lè kò sẹ́ni tó lè gbárò ẹni wà. Understand? So ẹjọ́ dẹ̀ kì í ṣe ẹjọ́ ẹni ká má mọ̀ dá nǹkan tó ṣe kù dá. So àwọn àgbà náà dẹ̀ ló sọ pé tá a bá fi ọwọ́ tún bọ́mọ wí àá fi tòsí fámúra. So since tó dẹ̀ ti inú ẹjọ́ ẹ wá sọ́dọ̀ wa yẹn àwa fẹ́ jẹ́ kó wá ọkùnrin kó. Kí tó ń sọ̀rọ̀ báyìí náà? Ó ti sọ nǹkan tó dé tí ní nǹkan tó ṣe ò dá má tún padà sẹ́yìn mọ́. Bami. Okay, you know what? Èmi bá suggest wọn kò pé forgive her. Tí ẹ pé. Ẹ má ṣe báyìí fún mi. Kálẹ̀ ṣe fún mi. Mami, you are the man. Act like a man. Ẹ má ṣe bẹ́ẹ̀, ẹ má ṣe bẹ́ẹ̀. Ẹ má ṣe bẹ́ẹ̀ fún ọkọ tí kò sọ. Ó kò máa rí bákan ni. Ó dẹ̀ láìkẹ́. Ó láìkẹ́. Bóyá jàre àbíkú wá ní. Ẹ wọ̀rọ̀ ìfẹ́ láyé ojú Olúwa ló lè tó. Ẹ wọ̀rọ̀ ìfẹ́ láyé yọ ojú Olúwa ló lè tó. Mommy. Ọmọwùmí. Phone ring go, my treasure on queer. My treasure. Hello, babes. Mo wà nílé. No, mi ṣe anything mo kàn wà nílé ni mo sùn. Kí má bọ̀. Are you sure? Okay, mo ń bọ̀. No, wá tó rí mi sìn, má kàn change aṣọ tí mo wọ̀ ni. Yes. Okay, baby, take care. I love you. Ẹ jọ̀ọ́, má bínú, kí ni nǹkan tí wà tí ìjọ sọ?
Bá mi ló pè mí náà. Mo mọ̀ pé bá mi ló pè ẹ́, kí ni nǹkan tẹ́ jọ sọ? Mo ní kí wá rí òun lé, ìdẹ̀ ní mò ń bọ̀. So màá kọ̀ wọnú lé sí màá lọ chat sí something sexy than this. Bá mi ló pè ẹ́ tó ń rin gbogbo àdúrà ẹ̀rín. Bá mi ló pè ẹ́ tí inú ẹ̀ ń dùn bí ẹni pé olówó ẹ̀. Jọ kílẹ̀ tó ń ṣe báyìí. Mo rò wípé Yorùbá máa ń sọ wípé tó bá kọjú sí ẹ kó ta, tó bá kẹ̀yìn sí ẹ kó ta, tó bá kú wọ nìkan kó tèrò ara ẹ̀ pa. Ọmọ mi, for crying out loud, how long ló fẹ́ continue láti máa live like this? Níyẹn bá mi tó lọ sí ilé ẹ̀, tó tilẹ̀kùn pa tí òjì ó wọlé, tó sunkún padà sínú ilé tó yẹ pé mi mo pẹ̀ tẹ́. Òun ló wá pè é sí pé kó máa bọ̀ tí inú ẹ̀ dùn tó lọ fẹ́ sáré wọlé lọ wọ nǹkan tó wà sexier than this. Àǹtí mi, wọ́n kú sí big deal bẹ́ẹ̀ náà. Ó lè jẹ́ pé ó ń bínú nígbà tí mo lọ yẹn náà. And kò fẹ́ ṣe nǹkan tó tún máa wọ́ọ̀sì máa tún máa complain bí pé ó náà mi ó ń try láti cool temper ẹ̀. And aside that, àwọn pé bá mi níwà àti but he's a good person, he's a very good man and I love him. Ó tiẹ̀ máa mọ̀ jèmi lọ ná. Bí kò lọ kó gbé ojú òsì nìkan padà kó alẹ́ kí tọ̀tún ti dúró sọ́hùn àbí bẹ́ẹ̀ kọ́. Ṣé sọ̀rọ̀ báyìí náà? Èdè mo ń pè the only person tí mò ń rí lélẹ̀ òun lọ́kọ mi, òun ni mo love, òun ni mo máa fẹ́. Ẹ kò máa bá lo wa ayé ẹ̀ bàjẹ́ ọmọ mi. Ní kó lo ayé ẹ̀ bàjẹ́ ká máa gbé ìgbàdúrà. Ó dá mo ti gbé ọ̀bọ̀ ẹ̀ lọ change. Okùn ẹ̀mí ẹ̀ wọ́ bá mi ló wá àbí? Èmi ṣáà ń sọ tèmi gẹ́gẹ́ bí ẹ̀rí. Kọ́lọ̀ jẹ́ kó wọ́, kó má gbàgbọ́ ara padà sínú ilé yìí. Mo ti ń dúró dé alert látẹ̀kàn ó máa wọlé tán bímbí lélẹ̀ kí ló ṣẹlẹ̀ owó mi kọ́ lélẹ̀ náà kí ló tó sẹ́dọ̀ owó mi pé. Ní sùúrù kí ló dé tó ń ṣe báyìí kò yẹ kó dùn ẹ́ náà. Yorùbá máa ń ní àkọ́dá ọ̀rọ̀ kò lè dàbí àdágbẹ̀yìn o. Ṣé mo kó ti gbá mi rí? Wá kí ni bàbá yìí ń sọ yìí kí ni bàbá yìí ń sọ náà. Sórí EFCC ó yẹ kí n ti fi arrest ẹ ti pẹ́. Mo kàn ń wú ẹ ní wọn kò ti ṣe tiẹ̀ ó máa ń má jẹ́ kó dùn ẹ ọ̀rẹ́ mi má jẹ́ kó dùn ẹ. Wá kí ló ń pàwọ́ lẹ́rìn àrẹ ń sọ̀rọ̀ gidi òdẹ rẹ́rìn why you dey laugh. So ó lè dùn ẹ́ ìwọ ọba 419 ó dùn ẹ́. Má kọ̀ra mọ́ jẹ́ kí màá tiẹ̀ transact you understand o ti ṣe fún mi mo ṣe fún ẹ 1-1 so já end ẹ bẹ́ẹ̀ kó má ṣẹlẹ̀ mọ́. Ẹ bára yín fà á. Àbò sófò náà ó ti di 1-1 kọ́ yà. 1-1 náà. No wàhálà nǹkan sí wàhálà. Jẹ́ àpò rẹ̀ mọ́ sí. Hi, fishing. Don't stop. Kishi. Tí ẹ padà ta ṣó ń gbọ́ pò ó bẹ́ ojú ọ̀kìn tí ẹ what is your problem kí lè ṣe àbí kí n ṣe àbí kí ló pera ẹ. Ṣé bí mo sọ fún ẹ àfìgbà tó wà pàṣẹ lẹ́yà. Kí ló ń ṣe yín náà? I tell you now, I better not tell you. Ṣẹlẹ̀ ya àǹtí ó ti padà ṣe ṣọ́ra yìí ẹni ìdálùkà ṣe. Ẹgbẹ́nu sàn, yes, kí ló ń ṣe yín? Ṣé bó ṣe lè máa sọ̀rọ̀ ká gbẹ́nu sàn? But I love this guy now. Hey, you love him then go die for love àbí. Kí ló ń tẹ̀ sọ̀rọ̀ báyìí? Ṣé kí n ṣe bó ṣe ṣe. Kishi. Ṣé máa tẹ̀lé? Ó ṣì lè sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni lọ jàre bàbá yẹn bẹ̀rẹ̀ àṣẹ. Ó ti ṣe sí ṣẹlẹ̀ ya àǹtí. I love the guy, ó ṣe sọ̀rọ̀ pa lọ. Lọ́ba àwọn kọ́ ló máa kọ́ra mọ́ náà. Àwọn ṣe fàájì mi bá. Ẹ wo. I don't have time for rubbish. Please, mo bá wà lọ́wọ́ òṣèré jẹ́ ìjọba ọlọ́lọ́ba kejì. Ẹ làǹdẹ́ o. Learn to be calming down. What's wrong? Ẹ káàsán o. Ẹ káàsán o. Àwa ni. Ẹ ǹlẹ́ bàbá ọkọ mi. Ṣé èsì pa àbúrò mi lọ́kọ yín? Àbábúrò mi ń sí èrè, òun ló ń fa dúró yín. Irọ́ mo mí kí yín ni ẹ káàsán. Ẹ kàn pọ́n mi lé ní ẹ fi sọ pé bàbá ọkọ yín. Mo mí pọ́n yín lé. Ẹ̀yin ẹ ṣe mistake. Ẹ sọ pé àwa ni. Àwọn tó kù yín dà. Èmi nìkan ni mo wá bàbá ọkọ mi. Lẹ́kàn ń pọ́nra yín lé ẹ lọ adẹ́tìwà àbí kí wọ́n máa ń pè what a good life. Ẹ má rẹ́rìn ju kílẹ̀ wá wà o.
Ẹ dàbọ̀ Ọlọ́run ní bá dáadáa rìn jẹ́. Iṣẹ́ ni mo á bẹ̀. Ẹ ṣe. Iṣẹ́. Iṣẹ́ lẹ wá. Iṣẹ́ ni. Lẹ wá ń lo donation bí ẹni pé wọ́n rig election fún yín. Kí lẹ mean by ẹlẹ́bí o? Ẹ dàbọ̀ èdè mi ní èdè Ifẹ̀ ọmọ Ifẹ̀ ni mí. Ọmọ Ifẹ̀ ni mí? Bẹ́ẹ̀ni. Ifẹ̀ ò yẹ jìgìrì. Bẹ́ẹ̀ni. Níbi tó jímọ̀ gidi tí wọ́n mọ́ wáyé. Bóyá lọ sí wọn. Ifẹ̀ dá ẹ̀yin náà sún wọn o. Jàsín lùkù yín èèyàn lè mọ̀ pé Ifẹ̀ lẹ ti wá. Tó bá sì jẹ́ pé ìparọ́ bọ́ra yín náà ẹ fura yín gbèlú gidi ni. Àbí bẹ́ẹ̀ Ifẹ̀ kọ́ ni Ọ̀ọ̀ni ni. Ifẹ̀ ni Ọ̀ọ̀ni. Ronke ẹkún ayọ̀ ni wèrè ń sùn kí ló ń pa yín lẹ́kùn. Ilé ìwáṣẹ́ wa. Bẹ́ẹ̀. Strictly business lọ̀rọ̀ ṣẹ́. Èmi ètèkè ọ̀rọ̀ ṣẹ́ èmi ètèkè lightly o. Mo máa ń tèkè harder ni. Tó bá jẹ́ pé lóòótọ́ ẹ fẹ́ gbàṣẹ́ ń bí ẹ sì fẹ́ mẹ́kì owó. Ṣé mo owó lèèyàn fi ń wọ́wọ́? Mo mọ iye. Tẹ́ fẹ́ ṣiṣẹ́ nù bí ọ. Tẹ́ sì fẹ́ mọ gbowó. Torí kò sí bẹ́ẹ̀ ṣiṣẹ́ ń bí dání mẹ́kì owó. Èèyàn ò lè wọ́ mọ́sálásí lọ́fẹ̀ẹ́. Èèyàn sàlù àlà. Kété pọ́ lọ́run gba bíráìbù àbálù àlà lọ́lọ́run àdùnmáyà. Sẹ́rí sẹ́wọ̀n kí wọ́n máa ń káwọn èèyàn lọ ṣerú lẹ́yìn ìlú èbò. Bẹ́ẹ̀. Wọ́n máa ń gba advance. Bẹ́ẹ̀ ni. Libya gan tó jẹ́ pé wọ́n lè parọ́ fẹ́ lómi kò ní wọ́n blé ní o dẹ́sàtì ni wọ́n gbà. Dẹ́sàtì nínú yẹpẹ̀ wọ́n lè lọ 4 months kan tó débẹ̀ wọ́n gbowó lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀. Àwọn lè sọ ẹlòmíì lè mọ̀ dìbẹ̀ tí kò sọnù. Bẹ́ẹ̀. Ẹ sanwó fún mi kẹ́ ẹ tó wọlé rí ọ̀gá àbí kí n bá yín náà ṣẹ́ tó kù. You are working already. Congratulations. Iye ní ìṣe wàhálà. Ṣebí kí mo bá ti bẹ̀rẹ̀ iṣẹ́. Ọlọ́run nìkan ló jẹ́lẹ̀rí mi. Àkọ́kọ́ sálárì mi. Àkọ́kọ́ owó oṣù mi báyìí. Ẹ̀yin ni mo máa kó fún. Wàhálà mo like analysis yín o. Tí yín bá dé báńkì báyìí tó bá fún yín tẹ́lẹ̀ àpẹkẹ fílẹ̀. Ẹ ṣe according to denomination. Ibi 500 ẹ kọ sí, ibi 200 ẹ kọ. Ẹ má rẹ́rìn jù. Ẹ jọ̀ọ́ ṣé ibi iṣẹ́ tẹ̀ ń ṣe tẹ́lẹ̀ lẹ ti fẹ́ fún mi lówó ni àbí kílẹ̀ míì owó wo lẹ fẹ́ kó wá tẹ́sọ pé ẹ bá gbowó oṣù. Mo ṣe bí ibẹ̀ náà mo aṣẹ́ wá kọ́ má ṣe ti fún mi ń ṣẹ́ owó kọ́ má ṣe fún mi máa ṣe èkó fún mi. Mo ti sínkẹ̀ ipe owó tó bá kọ́kọ́ fún yín bí lẹ́ fún mi aṣọwó tí mo ní kẹsàn-án ká tó wọlé ẹ̀ ní kúre àbórí yín ẹ̀ẹ́dẹ́gbọ́n fẹ́ lo wèrè ẹ̀yin aráàlú òkè tẹ́tún parọ́ pé mo fẹ́ ẹ ti republish ara yín mo ti fẹ́ jẹsẹ́ yẹn ẹ tún ti bá jábọ́ àwọn ọmọ fi òní lórú wèrè tẹ́lẹ̀ tí n bá gbá yín ní etí mélòó wèrè ẹ dábọ̀ ẹ jẹ́. ẹ bọ́ ní mi ní duty pẹ̀lú uniform ẹ dábọ̀ kọ́ ẹ fi yèdénú ni ṣẹ́rí tí n bá fi ìgbà tí mo fi insert sim card sí yín lọ́pọ̀lọ́ orí yín ọmọ jà fún ẹ̀tọ́ tẹ́ ẹ bá sanwó ẹ wọlé tẹ́ bá wá bẹ̀bẹ̀ mo lè lù yín pa mo lè pè yín lólè mo ya wèrè ládùúgbò yòó ẹ̀bù àwọn èèyàn gbà mí gbọ́ olóòótọ́ ọmọ pè mí tí bá pè yín lólè wọ́n sùn yín ni o. Ibi ni ipa yín. Tẹ́ bá kan gate. Bàbá ọkọ mi. Sí mi lọ́wọ́ rẹ̀. O ti láì bù tí o fẹ́ bá jù kọ́. Èmi kọ́ mo ní ni. Ẹ pẹ̀lẹ́ ní mọ́. Ọ̀gá tó torí ẹ̀pà. Kí ló wọ́n rán ẹ sí mi ni? Gbẹ́nu sọ̀hún, olójẹ̀bẹ̀rẹ̀ rí bí òun àbájú máa fojú ayé ẹ̀jẹ̀ ń sìn. Ọjọ́ ti fa ìkẹ́ I'm set. Mboloda. What kind of question is that? To my boyfriend's place, of course. Irú béèrè wo nìyẹn? Kì í ṣì náà. Lọ́lá, ó máa máa tẹ́ o. Wà á tẹ́ wà á fàtẹ̀tẹ̀ ìdí bẹ́ẹ̀ mo sọ fún ẹ. Kí ni problem ẹ? Bobo yóò love ẹ. It's very very over. Bobo yóò like ẹ. Kí ni nǹkan tó ń gbé? Kí ló ń gbé? Kí ló wà lára? Kí ló wà bàbá ẹ? Mo fẹ́ lọ bá kíni ṣe, mo fẹ́ lọ bá kíni kan. Bobo yóò love ẹ. Ó dẹ̀ ń tiri ẹ mọ́kùnrin lọ́rùn. Kí ló dé ó bí sóni mẹ́ja ni? Ẹ ṣe ti gbọ́. It is none of your business. Ṣé ti gbọ́? And what did that, madam? Have you no shame? Wasn't that same guy don't disgrace her the last time we went out? Really? The same guy that humiliated you? Is that the guy you want to die on? Hello? Hi! Hello? Or there? Ẹ jọ̀ọ́, kí ni problem yìí? Kí ló ṣe ń gbàgbé ẹni gbẹ̀gbẹ́ ọtí? Ó ń sọ tiẹ̀, ẹ̀yin méjì tẹ́ wá ń sọ. Ẹ jọ̀ọ́, kí ló kàn yín? Kí ni problem yìí pẹ̀lú life mi? It is my life.
Ṣé ti gbọ́? Ṣó fẹ́ gbọ́, ojú ti ọ̀rẹ́ mi, ojú ti mi, àgbà láìlójú tẹ̀ mi. Ṣó ti gbọ́, kí ojú má bàa ti wà, òun ni gbogbo ilé ìtàn sọ kó má bàa tẹ̀, kó má bàa fàtẹ́tẹ́ di last. Ojú tẹ̀lé ti àwa olójú máa ta glass tí o ti gbọ́ mi. Máa lọ. Tójú ọmọ àti yín kò tí ì. Ojú wo lójú máa ti? Ṣèbí wo ló fẹ́ gbọ́ láti ẹ̀wọ̀n mi? Ẹ̀yà olójú máa ta glass. Wàá padà tẹ́ mi. Tẹ́tẹ́ bọ̀ glass ṣíọ. Ẹ wá rọ ìfẹ́ láyé yìí o. Ẹ wọ rọ ìfẹ́ láyé yìí Olúwa ló lè tó. Ẹ wọ rọ ìfẹ́ láyé yìí o. Tálọ́wọ́ bẹ́ẹ̀ mú bọ̀. Ó yá ẹ bá jẹ́ ká fọkọ láyà sílẹ̀. Ká rọra ta kété. Ẹ bá jẹ́ ká fọkọ láyà sílẹ̀. Ká má jòyè agbọ́n tó fẹ́ yẹ. Ẹ sọ ní o. Kò sí ilé o ti jáde nísinsìnyí. Ẹ kò wọ́n kẹ́ tó máa bọ̀ ni. Actually mo pè bọ̀ bóyá network mi mọ̀. Wọ́n ti jáde nísinsìnyí náà ni wọ́n jáde. Ìgbà wo ló máa wá dé báyìí? Bí mo bá tó máa dé. Nǹkan tí mo dẹ̀ fẹ́ rí fún wà very important. Nísinsìnyí náà ló jáde. Okay, anyway, ṣé mo lè dúró dè? Of course, feel free. All right. Ẹ kàn ń dán sẹ́gbọ̀n yín lọ́rùn. Ẹ̀yin enjoy ìjìjọ, ẹ ṣáà jókòó. Have this. Thank you. Can you go on PS? Of course. Ẹ wọ̀rọ̀ ìfẹ́ láyé ojú Olúwa ló lè tó. Ẹ wọ̀rọ̀ ìfẹ́ láyé Wọ́n dáadáa. Ẹ bá jẹ́ ká fọkọ láyà ká rọra ta kété. Bọ̀dá mẹ́ta. Are you okay? Are you normal at all? Kí ló ń ṣe nu lẹ́nu? Ìbọn mi, ó dẹ̀ ti pé tí wọ́n ti ń dúró dé o. Excuse me, please. Who invited you to my house in the first place? Ṣó sọ fún mi pé ò ń bọ̀ ni? Ṣó pè mí lórí fóònù pé ò ń bọ̀ nù lẹ́mi? Mo try láti ẹ̀ tí gbọ́ nǹkan tí mo fẹ́ sọ. Mi ò lè gbọ́ anything tó bá fẹ́ sọ, my friend. See, Teju, ìwọ dẹ̀ ló fà. Ṣé ọmọ kò lè gbàbọ̀dé fún mi? Yes, ó lè gbàbọ̀dé fún mi. Mo sọ fún pé mi ò fẹ́ ríyàn nù lé, mi ò fẹ́ ríyàn nù life mi. I thought. You thought what? I'm sorry. Look, let me tell you something, huh? The next time you try this, and for you, let this be the last time, the very last time to Maria, let me uninvited. And get out. And look, let me tell you something. Let me tell you something. Listen and listen real good. I'm telling you. You're sorry about what now? Let her leave. Mo dáná oúnjẹ wọn mọ́ ti wà. Ó dẹ̀ insist pé tẹ́ bá ti dáhùn ara mi jẹun so that gbogbo máa jẹun papọ̀. Ó dà pé orí ẹ̀yin méjèèjì ò pé. What are you thinking? Why you like this now? To start with, o kọ́kọ́ fi owó tèmi. O fi dáná oúnjẹ tó fẹ́ jẹ. O wá ń sọ pé ọ̀dìgbà tó ń bá rí èmi. Jẹ́ kí n sọ̀rọ̀, my friend. Mo ń sọ̀rọ̀ òun kò sí mi lẹ́nu. So expect pé no lọ́kàn tí ẹ ń sìn o expect kí èmi àti ìwọ. Mo prefer kí n bájá jẹun than kí n bẹ́ẹ̀ jẹun. You irritate me. In case you don't know. Kishi. Shush. Abeg, see, let me tell you something. However, whatever you want to do to the food, do. But I want you out of my house in less than 5 minutes. And I mean it. In less than 5 minutes, and I mean it. I won't take it like this. And I mean it. Sister Lola, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run fún Ọlọ́run ẹ má bínú kò mí nẹ. Bí ó ń bínú bọ̀ láti ìta. Èmi lẹ̀gbọ́n yín sọ fún pé ó prefer láti bájá jẹun than èmi. So bí mo ṣe rí ajá bẹ́tà mi nìyẹn o. I'm sorry, I'll talk to you. Trust me. Is it a crime for me to love your brother? Oh, mo pé ìfẹ́ easy. I'm promising you, he's gonna love you. Seriously, ẹ má bínú. Àníkì ló dé tá ò fẹ́ farabalẹ̀. In my dictionary, there's nothing called loving too much. Yeah, there is nothing called loving too much. Things we do for love. There is nothing called loving too much. Many things. Oh. There is nothing called loving too much. Melo lẹ́nu fẹ́ wí o. There is nothing called loving too much. Kishi, yeah. Ọmọ mi. Kishi, look at you. Ìtẹ́ Olúwa Kishi. Whoa. Whoa. Look at you. Switch your metal. Man, come on, swing for me. Yeah. You're not looking bad. Go, they're for Damilu by yourself. You walk, girl, you're kissing for Damilu. Hey, babe. That's
my husband. Yeah, let me bring you. No, actually not married, but about to be. Fine. This is good. Oh yeah, Tujo meta o. Let me do this. Oh my God. Okay. I'm thinking we should do us. No, this is your phone. Oh. Let me use my phone. Okay. Yeah. Yeah, right. This is beautiful. I can see you later. Okay. Yeah. Bye. Take care, darling. Okay. Aya farabalẹ̀ kò gbà gidi ẹ wọ̀rọ̀ ìfẹ́ láyé ojú Olúwa ló lè tó. Ẹ wọ̀rọ̀ ìfẹ́ láyé yọ ojú Olúwa ló lè tó. Ẹ wọ̀rọ̀ ìfẹ́ láyé ojú Olúwa ló lè tó. Ẹ wọ̀rọ̀ ìfẹ́ láyé yọ ojú Olúwa ló lè tó. Bóyá ẹ bá jẹ́ ká fọkọ láyà sílẹ̀. Sọ fún mi kí ni mí ní rubbish tó ń bá mi perform yẹn. Mami, kí ni gbogbo ilé náà? Rubbish wo ni mo bẹ́ẹ̀ kà fún? What are you saying now? Are you okay? No, èmi ló ń fìfọ̀kànbalẹ̀ sọ fún pé kí ló tún ṣẹlẹ̀ báyìí bá mi. O fẹ́ máa pretend ẹni pé o mọ nǹkan tí mo sọ, right? I'm not saying that. All I'm saying is take it easy. Calm down because mi mọ nǹkan tí mo ṣe. Èmi ni calm down. Okay, o mọ nǹkan tó ṣe. Okay, kí ni mí ní rubbish tí wà tí kì í ṣe àbí kí ló ń porúkọ idiot yẹn? Kí ni mí ní rubbish tẹ̀sán ṣe? Ní pé mo introduce long time friends here. Òun ló ti di problem fún ẹ báyìí. Oh, lójú ẹ ó jọ bí ẹni pé mo gọ̀ àbí? No, ó jọ bí ẹni pé mo gọ̀ lójú ẹ ló fi sọ fún mi bí ẹni pé torí pé o introduce èèyàn sí mi. O introduce ẹ sí mi lẹ́jọ́ ń dì mọ́ra yín. O introduce ẹ sí mi ló ń fún ní phone, ló ń fún ẹ ní phone lẹ́ ń gba nọ́mbà ara yín padà. He's just my friend. Okay, just your friend kẹ́tù jọ wá mú láti bí tẹ́ ẹ ti jọ fi sí ẹ ti gba nọ́mbà padà kẹ́ bẹ̀rẹ̀ sí ní pera yín. O rò pé mo gọ̀ àbí? Kí ni problem ẹ gan? Èèyàn kan introduce èèyàn sí ẹ, ó dogun. What else do you want? What do you want me to do? You keep shouting on me. What's wrong now? Are you for real? Like, o ti gbú òun ìdèbí pé òun fún mi lésì nínú ilé àbí? No, mo ń sọ̀rọ̀ dẹ̀ sí bá mi sọ. No, mo bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ ni. Are you normal? Tó fẹ́ pa mí ni? No, o tó fẹ́ pa mí sọ̀rọ̀ pé mo gọ̀ nírú àkùnrin wo ló ń pè mí náà? Mami, I'm not saying that. You're not saying that. Ó ń gba nọ́mbà èèyàn, ẹ̀ ń dì mọ́ra yín. Ṣé mi ò lọ́rẹ̀ obìnrin ni? Ṣé wọn kì í lọ́ọ̀bù èèyàn ni mo lọ́ọ̀bù ẹni tó fẹ́ pa mí ni? Tó nígbà tí n bá kú torí ẹ̀. Kókó tó mo tún sọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n lórí ìjókòó kò ṣe kúnlẹ̀ kò ṣe kó dìde. Hello ọkọ mi, báwo ni? Ọmọ mi ò ti sú mi. Inú ilé tí mo wà yóò ti sú mi. Kí ló ṣẹlẹ̀? Ojoojúmọ́ ìnà ni. Ha! Tí nínà yẹn ni mi ò wá rí sí o. Ṣùgbọ́n wàá máa ní sùúrù náà ni. Báwo lọkùnrin ṣe máa ná obìnrin? Kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n wàá máa ní sùúrù náà ni o. Àléyàn ná mi ẹni pé kí n dúró. Ṣó dìgbà tó bá pa mí síbí báyìí ni? Kò síbi tí ṣe ò sí o. Kò sígbéyàwó tí ò ní ṣòro. Ó ń kálukú faradà ni. Wàá máa faradà ni. Àforítì ló ní ilé ayé. Mo ti gbọ́. Wàá máa ní sùúrù fún. Mo ti gbọ́ kò tẹ́ sọ. Ṣùgbọ́n ṣá máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Mo ti gbọ́. Okay, màá tún máa pè ẹ́. Ó dàbọ̀. Mr. Wálé. Báwo ni? Bí ìtànà ni. Kí ni tẹ̀ ń dúró kàrà mi lẹ́yìn tẹ̀ wọlé tán? Ọkàn báwo lẹ ṣe wọlé? Mo dẹnu gate, mo ò bá anybody ń bẹ̀. So mo dẹ̀ knock mo ò rẹ́ anybody ṣé bí yẹn gidi ṣe wá nọ́ọ̀kì lẹ́yìn ṣe nọ́ọ̀kì tẹ́ nọ́ọ̀kì bí eku? Ṣé mi gbọ́ pé yẹn kan nọ́ọ̀kì ni? Ajá tí ń fẹ́ ta sá. Ẹ kó fi wèrè wọlé ṣé mo kó lè lẹ jà yìí ni? So ìgbà tí mo ti dẹnu gate mi ò bẹ́ anybody yẹn, o expect mi kí n ṣe dúró síbẹ̀ kí n má wọlé àbí? Tẹ́ bá jẹ́ treasurer láàrin àwọn tó ń ṣe AC, ẹ̀ ń ṣe treasurer nínú building yìí o. Kẹ́jẹ́ kó rí yín ó pé o. Tó yẹ pé yín kàwé gidi ṣe bọ́ọ̀lù ẹ̀ kàwé. Yes. Ẹ tún ṣe yes bí ẹni pé wọ́n ò ní ìlànà ẹ̀ka ẹ̀ ń yèrè. Ẹ mọ̀ pé mo mí nìyí láti bí over 6 months ni mo ti ń wá yín tí mo fẹ́ bojú yín jẹ́. Ọlọ́run á fi yín fáyé mú báyìí torí èmi tẹ̀ ẹ̀sẹ̀ yá ayé ni mí. Mo fẹ́ bá ti yín jẹ gangan ni. Àbẹ́ ń sí yèrè ni. Orí aláìsíkò mi ló bá yín ṣá. Ẹ̀yin aláìdálẹ̀ yín mo fi ń bojú yín jẹ gbàgbé ọjọ́ orí yín o. Mo mọ̀ rí nǹkan fi ṣe torí pé ẹjẹ́ méjì first born wa yes. Ẹ̀yin aláìdáni jẹ́ bíbélì mi introduce yín sọ́gà. Ìgbà mẹ́ẹ̀sì ṣe
ọ̀gá ti gbé tí alákọ̀ọ́kọ́ fún yẹn fún mi 2.5 mo bẹ̀ yín kẹ́ fún mi 2.7 torí pé onímísọ̀ ẹ tún ṣe yes yàtún tẹ́ bá múnú bí mo lè fi bàkánì fún yín gbà tí ajá abẹ́ ń sí eré ẹ wọ́n fẹ́ mi 2.5 lọ́jọ́ mo bẹ̀ yín 2.7 is better ẹni no you have plan on it owó tẹ́ ẹ mọ iye tó fẹ́ fún yín tẹ́lẹ̀ ẹ fún mi 2.5 mo jẹ́ kẹ́ ẹ lọ ẹ wá padà wà lẹ́lẹ́kejì níjọ́ yẹn mò ń rán yín létí ni o torí ìrògùn la fi ń sọ̀rọ̀ o mọ ẹ wá wọlé máa ṣe kpk kò pọ̀ bọ́ ń sìn tẹ́ ẹ padà wá tí o sọ gànlé kpk ni kò pọ̀ kankan mo fẹ́ bá tí yín jẹ́ ni o. o tiẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ so ráwọn iṣẹ́ tá à ń ṣe gbà yẹn kò sówó lórí ẹ̀ níwó ètí mo fẹ́ gbà ń sìn wọ́n má wọrí má fún ẹ má ṣètò ẹ. born and brought up in Lagos side mo jà wèrè gálọ̀ bìrẹ̀ mí ní pẹ̀tì níbi tó ti ń tax ibi táwọn ọmọ owó bẹ̀ ti brought up mo uniform ló jẹ́ kẹ́ ẹ máa fojú wèrè wo mi mo wá nǹkan tí mo fẹ́ fọmọ yín lórí ni o torí pé ẹ parọ́ jù ẹ rí lì ẹ ṣe woman being ẹ ṣàfìsí party bọ̀dá wálé jẹ́. kò sáwọn ọ̀gá ẹ lé torí ẹ ló jẹ́ kó máa sọ̀rọ̀ sí mi. wàhálà ta wàhálà ẹ̀ mo lè pa àwọn tí abẹ́ ń sí. ó lè ó dàgbẹ́ sí èrè mo mọ̀ fẹ́ bójú jẹ́ kankan. ó lè ní wèrè yóò kàn ṣe abẹ́ sí èrè. ṣé mo fẹ́ mo ní pàwá ó yà ẹ̀ sí wèrè yìí. mo fẹ́ nù mí àbí. ó lè ní o mo lè jọ gójú yìí. Smartest ways to win. It's me versus the world's strongest man. I've done the prep work, I've done the math, I've done the science. Impossible. This is not real. So put your thinking hats on. And take in 3 hours of science. Most exciting. That was one of the most exciting things I've ever done. Genius weekend. Sunday, on Discovery Family. Ó wà ó pọ̀ gan. Ó ṣòro. Má jẹ́ fọ̀rọ̀ lè sọ̀rọ̀. Ó dà pé ìfẹ́ òtítọ́ wà láàrin Lọ́lá àti Kèṣí o. Yeah. Kí ló ṣe ẹ́ náà? Wá dẹ̀ ti máa fọwọ́ kàn yàn lọ́rùn. Ṣé mi ò wọ okay ni? Because look normal, see me now. Ó ṣe máa sọ pé love, I don't understand. Kí ni love? Ẹ wá sọ pé ìfẹ́. Ṣé have you forgotten? Ní nǹkan tí love ti fojú èmi àti ẹ rí. Ojú wa sọ pé Ṣadé. Torí pé èèyàn ti ṣe bákan sí ẹni relationship in the past ìyẹn wá ní pé kó má love mọ́. No, dá mi lóhùn náà. Ṣé ẹni pé kó má love mọ́ ni? Ọ̀rẹ́ tẹ̀ tí wá jẹ́ mi ń sìn. Ṣọ́rẹ́ ni bí ni ẹ́. Ẹni bí ni ẹ́ ò kì í ṣe èèyàn. Henceforth in this house tó bá gbó mi báyìí màmá ṣú ẹni. Torí màmá ṣú ẹ lápá máa ṣú ẹ lẹ́sẹ̀ ni. Ó níbi táwọn yẹn lè kú sí ó dẹ̀ ní kó máa tì lọ bẹ́ẹ̀. This is deeply wrong. Kò síbi tí o ti disgrace the girl yẹn. Okay, is that what love is all about? And so fucking what, Ṣadé? Torí pé nǹkan ti embarrass doesn't mean you won't love again. Ṣé ẹni kò má love mọ́ ni? Tábàrò tó jẹ́ ká bára wa sọ náà. Ó tọ́ra àwọn olùsọ kọ́kọ́ ṣì máa jẹ́ òyìn lọ bọ̀bọ̀ yìí. Ojú Olúwa ló lè tó. Ẹ wo ọ̀rọ̀ ìfẹ́ láyé. Ojú Olúwa ló lè tó. Ẹ wo ọ̀rọ̀ ìfẹ́ láyé yìí. Ojú Olúwa ló lè tó. Ní tí ojú ẹ̀ kọ́rẹ́ lọ́wọ́ báyìí. Kí n ṣe? Kí n ṣe? Yes. I pay you. Jọ nítorí Ọlọ́run, má máa pè mí mọ́. Má pè mí mọ́. Tó bá pè mí, o tún máa ń pè sí wrong time. Ṣó fẹ́ pa mí ni? Kí ni gbogbo ilé now? You know I'm engaged. Kí ló fẹ́ kí àfẹ́sọ́nà mi máa sọ? Don't call me again, please. Firstly, jọ torí Ọlọ́run. I beg you with everything you hold there. Mi ò mọ̀. Pípè tí mò ń pè yẹn mi ò mí láti fi darí ìwà àti ọkọ àfẹ́sọ́nà ẹ̀rù. It's just that I couldn't control myself from not calling you. I don't know if I'm getting obsessed about you or something. The truth is, Sherry, you know right from time, babe, I feel something strong for you. And Pimoshi wa reconnect pẹ̀lú again, or reignite whatever feelings I've had for you right from way back. Joe, mo kàn fẹ́ pé let's just pick it up strongly from where we drew. Please, Kenshi, please. Don't start all of this because I'm not in for it. What do you mean by you love me? Kenshi, you're long. Me fẹ́ pariwo mọ́ ẹ. I don't feel good doing this. Just please do not call me again. Do not call me again. Ibi tó bá ti ń gbọ́ ni kó máa gbọ́ mi. Do not call me again. Amo,
yes, you are engaged, or I don't know. I see you in virtually everything. I see your face in every woman. I hear your voice in every woman. I see your structure in every woman. I'm going crazy. I see you in my dreams always. Stop it! You know I can't. You know I can't do this. You know I can't reconsider. Why are you trying to put me on the spot? Why are you doing this to me? Why are you doing this to me? Keisha, I can't do this. We can't be together. I have someone I love and I am engaged. I keep saying this. I am engaged. This is the person I'm going to get married to and spend the rest of my life with. So please, don't push it. Please. See, look. I want you to please reconsider our family. I mean, I'm only requesting that you be mine. What if I am supposed to be the man you spend the rest of your life with? What if I love you more than he does? What if we're meant to be together, but all I need to do is just to try a little harder? Amaomi, please consider me. Ṣé o ti gbàgbé ni? Ìtẹ́ Olúwa kì í ṣí ló ń bá ẹ sọ̀rọ̀. Kishi, please. Me reconsider anything. I can do this. Do not call me again. I beg you. Do not call me again. Kishi, ibi tó bá ti gbọ́ ni kó máa gbọ́ mi. Do not call me again. That be gbogbo wàhálà yìí now. Do you even know what I'm facing? Do not call me again. Do not. Kishi, I said leave me alone. Please. Please. Don't call me. I said do not call me again. Kó yé pè mí mọ́, ó ń kó wàhálà fún mi. Mo bá mi délé bó ṣe máa ń ṣe, ó ní gbóná pera ni. Tó bá ti pè mí báyìí, ẹgbẹ́ mo máa ń wà. Wọ́n lè fi lúlú afẹ́fẹ́ fi bà tèèyàn jẹ́. Ẹ sọ fún Kishi kó má pè mí mọ́ now. Well, come to think of it. Ọ̀rọ̀ bá mi délé àti Kishi là ń sọ yìí. Ọmọ mi, let's call a spade a spade. Ẹ̀gbọ́n ẹ̀ ni mo jẹ́, màá bá ẹ sọ ìtọ́jú títọ́ rẹ̀. Ṣó mọ̀ wípé a lè compare Kishi pẹ̀lú Bámidélé? Yeah, fine. Wọ́n lè jẹ́ Bámidélé ló choose, Bámidélé ló lọ. Bó ṣó mọ̀ wípé àwọn Yorùbá máa ń ní èṣù téèyàn ti mọ̀ lọ́jọ́ tó ti pẹ́. Ó sọ̀jọ́ áńgẹ́lì téèyàn ṣẹ̀ṣẹ̀ mọ̀ lọ. Ká tó wá gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan, àwa àti Kishi àjọ dàgbà pọ̀ ni. Ọ̀mì, ó mọ nǹkan tó fẹ́ at the right time tó bá fẹ́. Ó mọ ìgbà tó ń bínú, ó mọ ìgbà tó bá wà in good mood. Ó mọ ẹ̀ gan. A mọ̀ wa bọ̀bọ́ yìí, a mọ̀ délédélé. Why tó o ṣe gbé àwọn méjèèjì yẹ̀wò síra wọn kó tó make decision? Àǹtí mi, kí lẹ̀ ń sọ yìí? Kí ni nǹkan tẹ́ ẹ̀ ń sọ ẹ? Ó mọ̀ mí, ó mọ̀ ìgbà tí mo bínú. Ṣé wọ́n sọ fún yín pé Bámi ò mọ̀ mí ni? Bámi knows when I'm angry and when I'm not. So I am satisfied with him, and as a matter of fact, Kishi ò ask me out, kò kọ́nú sí mi rí, and me love ẹ. Àǹtí mi wọ́wọ́ mi, I am engaged in case tẹ́ bá ti gbàgbé. As a matter of fact, Kishi ò dánú fẹ́ kọ́ mi. So why tí mo ṣe fẹ́ Bámidélé ni mo love. In fact, me love Kishi. Ẹ sọ fún kó fi mí lẹ̀. Ọmọ mi, ó kì í ṣe baby. Jọ àìmọye friendship tí ọkùnrin àti obìnrin jọ máa ṣe tẹ́ pé tí máa wọnú ra yín tó yẹ pé máa difficult fún ọkùnrin láti dẹnu fẹ́ kọ́ ẹ. Ìwọ fún rẹ mọ̀ wípé Kishi ń wá nǹkan látọwọ́ ẹ. Ó mọ̀ pé ó fẹ́ gba nǹkan kan lọ́wọ́ ẹ. So why tó o ṣe fún ní chance?
tẹ́ ẹ̀ sọ èmi ò láìkẹ́. Torí tá a bá sọ lọ tá a sọ bọ̀ sí ẹ máa ní pé Bámidélé náà yàn kó ṣe ní nà mí. Ẹ kò ṣe ní nà mí pẹ̀lú gbogbo nǹkan tí kì í ṣe fẹ́ kí n kóra mi sí yìí. Why tó ṣe ń pè mí nígbà tó mọ̀ pé mo máa wà pẹ̀lú ọkọ mi? Why tó ṣe ń pè mí? Ẹ sọ fún kó má pè mí mọ́ because mo wá sọ fún yín nìyẹn. Ẹ sọ fún Kishi kó má pè fóònù mi mọ́, kó má pè mí mọ́. Mi ì ṣe, mi ì fẹ́. Jọ̀wọ́n mi dákẹ́ inú ẹ̀ járe. Sórí ìyá ló yan ni. Why tó máa rí ọkùnrin alálùbáríkà bẹ́ẹ̀ tó máa ń choose Bámidélé tó máa ń gbá ẹ lójú gbá ẹ mú. Ẹni tí mo love nìyẹn. Ó love me. Mo love. Torí ó dẹ̀ ṣe fẹ́ gbọ́. Torí ó love me ló ṣe ń ṣe gbogbo nǹkan tó ń ṣe. Ọkùnrin ò lè love èèyàn títí. Bámidélé loves me so much. Shut up, loves you so much. Ó dìgbà tó bá sọ ẹ̀dẹ̀ ní tó wà lórí wheelchair tó wá ń tiẹ̀ kiri wá. Èmi ò lábúrò tí mo fẹ́ ti kiri o. Mi ò ní èèyàn tí mo fẹ́ máa gbowó fún tó máa ṣe bá bí àlà ṣó ti gbọ́. Wọ́n ló mọ̀. Ẹ sọ fún Kishi kó má pè mí mọ́. Kó má pè mí mọ́. Ìwọ náà nínú ìwà ètò ìṣẹ̀ṣẹ̀ mẹ́sì. Mo ti bá a sọ títí kò dá. Gbélé ayé o. Ṣé báwọn tó kọjú sí ọ o? Ẹ̀yin ló kọ sí mi o. Ìlú gángan lọ̀rọ̀ ìfẹ́ o. Ìlú gángan lọ̀rọ̀ ìfẹ́ o. Kìnṣí yé. Kìnṣí. Ara gbígbóná kò mọ léèrè kankan. Always try to dey calm down, mama. Easy does it, no be by force, oh. And if you got it, you go live long, oh. Easy does it, no be by force, oh. And if you got it, you go live long, oh. I say easy does it, no be by force, oh. If you got this, I mean, easy does it, no be by force, oh. If you got it, you go live long, oh. Kìnṣí o káre, oh. Thanks for letting go. Ẹ ra mọ̀, ẹ kú jẹ́ mẹ́ta mọ̀. Apá báwo ni? Fine. Ṣé wọ́n okay? Àdúpẹ́. Ọjọ́ mẹ́ta. Yes ma. Ṣé mo bọ́ gẹ̀ẹ́ ni? Àfẹ́yìn inú ilé ni ẹ ti bá wọn. Èmi náà wò pé ó di fírífírí ó di tírátíra lẹ́nu ọjọ́ mẹ́ta iṣẹ́ ìbúyẹ pé ilé wa dání. Mo ti ronú pé kíní kan fi sìn sẹ́yìn àtọ̀gá ní ìṣù ni the answer is I don't know. Ìwọ pẹ̀lú àwọn ìfẹ́ kéékèèké tó máa ń ṣe. Ẹ̀yìn gétú alẹ́ kejì Dàìnà tẹ́ ní kí n sọ́ra fún torí ìtúrọ̀túrọ̀. Ọba ní ìtúrọ̀túrọ̀ ò pa àwọn mọ́. Èmi ti sọ fún pé kọ́ lọ lè ṣẹ́ kìkì ní rẹ̀ o kò bá bá mi sọ̀rọ̀ mọ́. À ní rí láburú bọ̀ kí wọ́n wá kẹ̀ fún ṣọ́ pé wọ́n lè mí mọ̀. Trust me. I don't joke with my head. Head is well. Ọ̀pọ̀pọ̀ ọjọ́ sí kọ́ yìí. Ọ̀pọ̀pọ̀ ọjọ́ sí kọ́ yìí. Lọ́mọ tí mo argue pé tí ó bá ti sanwó ń bọ́dà báyìí kò ní lọ. Ọmọ tí mo sọ pé tó bá ti sanwó tó gètò ò ní kọjá. Ìwọ náà ti bá wọn kọ owó tó gètì yẹn ò ní lè san. Kíní kan fi sìn. Irú ọ̀dà ìlú òṣùwọ̀n kí làwọn yóò tún fẹ́? Wọ́n protest tẹ yọ̀bọ̀n sí wọn. Kíní kan fi sìn. Sister mi. Ṣáwa, mo try yín kọ́. Ẹ wo, mo try ìjàre. Báwo? Jókòó ẹ̀, ayé ò lè tó yẹn náà. Ṣé ọmọ ṣẹ̀ṣẹ̀? Kó bá jẹ́ ká ṣiṣẹ́, Ọlọ́run ló fi rán mi. Mo mí ṣe dẹ́ndẹ́ nù sí. Ó ti dà ń gbà yẹn tó bá ti jẹ́ pé ọmọ ṣẹ̀ṣẹ̀ dáadáa tó ń ṣọmọ tó rojú. Because as you can see, kò sáyé ìdọ̀tí inú ilé wa yìí. Tó bá lè ti fọwọ́ síbi tọ́wọ́ gbé, a máa jọ gbádùn ara wa. Tó bá ti jẹ́ pò fọwọ́ síbi tọ́wọ́ ń gbé, láàrin ká dijú ká lọ rí, ti jáde ní o. Ṣé gẹ̀ẹ́tẹ̀ ẹ̀ sọ, mo mọ̀ pé sísá mi ò lè rọmọ burúkú kan wà. Kúnlẹ̀ ò ṣe wà, kúnlẹ̀ yìí. Wọlé, tó bá ti wọlé, my dear, wàá rí rùn mẹ́ńbẹ̀. Easy. Jẹ́ Ghana wọ̀ gbọ́dọ̀ fi jẹ́ wa. Kí ló ṣe àkóso ẹ̀rọ wa ló dé o? Wọ́n náà ra bọ́ọ̀sì fún ìṣòwò tí wọ́n mú ní ẹ̀sìn. Kó ra pé wá tó lé.
ó ti bẹ̀rẹ̀. Àwọn mo ti bẹ̀rẹ̀. Ẹ tún fẹ́ tọrọ owó. Ṣé mi ti àwọn ọmọ òjò lọ? Ò ń gbọ́. Jẹ́ ká fi ẹ̀ sílẹ̀, mo fẹ́ rí ẹ̀. Ìyàwó ẹ̀ ló wá fẹjọ́ ẹ̀sùn mi. Inú mi ò dẹ̀ dùn pẹ̀lú gbogbo ìwà tó ń wù fún. Kí ló le tó yẹn? Tó dẹ̀ sọmọ ọlọ́mọ di ìlú tó bẹ̀rẹ̀ sí ní ìlú lọ́tún àtòsí. Kí ló dé? Ó ṣe engage ọmọ yìí nìyà gbogbo aládẹ̀mọ̀. Tó bá wá fẹ́ sílé ńkọ́ ṣó máa lò ó pa ni. Kí ló le tó yẹn? Kí ló ṣẹlẹ̀ gangan? Kí ló ranú gbà ẹ́? Sister mi, mi ò really like láti máa nà, but àwọn nǹkan tóun náà máa ń ṣe ò máa ń make sense. A máa ṣe àwọn nǹkan tí ò yẹ kó máa ṣe. Bá mi, o kì í really like kó máa nù. Bó máa nù. Yes now. Kí ló ranú gbà ẹ́? Kí ló ṣe fún ẹ gangan? Ẹ ṣe, sister mi, ó lè jókòó kó bẹ̀rẹ̀ sí ní bọ́kùnrin sọ̀rọ̀. Kó má bọ́kùnrin sọ̀rọ̀, kó rọ́kùnrin tán ti mọ́ra wọn tí wọ́n máa dì mọ́ra wọn. Òun kan ló máa gba nọ́mbà ọkùnrin, òun kan náà máa jọ fúnra wọn nọ́mbà ara wọn. Ibi tó ti ń bá kan bọ̀ ni wọ́n máa pera wọn. Ókè, ẹni tó fi ìwọ tó ti mọ̀ pé òkè ó ti wà engage, ṣó yẹ kó máa ṣe gbogbo orú nǹkan ẹ̀, ṣẹ́yìn lè gbà, ṣe lè ṣe irú ẹ̀ fọkùnrin. Bá mi, ara ẹ gbóná gangan ni o. Mo ṣe mọ̀ sínsìnsìn pé o máa jowó gangan ni o. Dúró, kí ni problem ẹ gangan náà? Báwo ló ṣe máa fi òkú gbọ́pọ̀ kan mi náà mi? And mọ́sọ̀ mo mọ̀ wá tí wọ́n fún ara ẹ̀ tó jókòó ètò lè wò. Tó bá gbọ́pọ̀ kan mi fọwọ́ kàn mí, lọ bẹ ọmọ yẹn kó realize pé nǹkan tó ṣe ó wrong. Nǹkan tí mo ṣe wrong pé èèyàn ń dìmọ̀ ọkùnrin, èèyàn ń bọ́kùnrin sọ̀rọ̀ ò ní right láti mọ̀. Ṣẹ́yìn lè ṣe irú ẹ̀ ni? Ṣé ẹ lọ́ọ̀rẹ́ ọkùnrin? Ṣé ẹ̀ ń gba nọ́mbà ọkùnrin? Ìdè Lagos, ọkọ̀ Ìdè Lagos, jalopi Ìdè Lagos, Beatles Ìdè Lagos tó gbé. Níkẹ́ni. Sidi! Ká ní kó mọ̀ kó ń bọ̀ ní in ti drop single fún ọ. Simbi àtúwọ̀nyà Bíọ́lá Tinúkẹ́ fàyè lẹ̀. Ọmọ kan tí ó kárẹ̀ o. Gómìnà àbòsí bẹ́ẹ̀ mọ́. Ó ní Simbi, èwo ni? Orin òfò ló máa kọ kiri, oníranù. Oúnjẹ rẹ̀ rèé o. Simbi, kí ni? Èwo la aggressive. Tó ní ìdìmú ni. Èwo la aggressive tó tiẹ̀ fi ń sá fún mi lẹ́njẹ́ mẹ́ta. Gbàgbé past. Tó wá ń pè mí mọ̀ pé past ní í ṣe pẹ̀lú present mi. Ń ti ṣe past mi dáadáa. Wá dákun. Jẹ́ ká jọ wá understand ara wa kí future wa lè jọ bright. Simbi sájà kù ni. Kí ni? Oúnjẹ rẹ̀. Wọ́n bá mi jà pẹ̀lú reaction. Ó ti ń fún mi lóúnjẹ. Simbi èmi ń jẹ oúnjẹ rẹ o. Yáwọn jẹ oúnjẹ ara wa o. Káwọn lo mẹ́gì ara wa. Simbi. Simbi gàrí àti iyọ̀ tó fẹ́ bọ̀gùn ni. Ó sọ́ọ̀kì rẹ̀. Ó sọ́ọ̀kì mi bákan. Ó sọ́ọ̀kì rẹ̀. Sọ́ọ̀kì mi bákan. Lọ́jọ́ kìíní àná kí mo mi wáṣẹ́. Ó mẹ́rùn rẹ̀. Ó ṣe yẹ́gẹ́yẹ́gẹ́ bí àsìrò àgádágodo. Omi sọ̀rọ̀ sí mi ń jọ́ ní ewu yìí. Méèní rí sẹ́ńdé o. Méèní rí nǹkan kan. Jẹ́ kí n sọ fún ọ. Oúnjẹ wà ń lé o. Oúnjẹ kó pọ̀ gidi. Ṣé o mọ̀ wí èso ọ̀gá ń lé? Èmi ṣe èrè. Èmi mo wà ń lé. Nǹkan kí mo máa fojú rẹ rí nulẹ̀. Simbi ijó la jada kí ni sí ọ Simbi àgànjò mo lè kọrin fún ọ tí ó mọ jó ọ fẹ́ jókòó ni àmọ́ lórí ọ̀rọ̀ oúnjẹ mi ṣe pàṣẹ Simbi àwọn ọ̀gá lè mọ̀ sí nílé àwọn ex-president mi náà lè ṣèkà tó bá kú lórí oyè tán kó aburú lè mọ̀ ṣe wọn mọ̀ jẹ́ ká burú ṣe mí lọ́tàrọ̀ oúnjẹ dákun Simbi dákun. Sórí current one yóò wà lórí oyè gan abọ́ karùn-ún so wí o ya wèrè ni. ní o Simbi tó bá pé eré ni kò stop ẹ o èmi èèfó oúnjẹ ṣeré o Simbi dákun mo fọlọ́n bá gàrí àti yọ̀ etí wo ní bá ní gbọ́. ṣé ìrìkọ́ rí mi ṣé mo mi bọ́ ṣeré wo tó rárá gbígbẹ rẹ ni a kọ níbi n bá bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ nulẹ̀ so wí orí rẹ pè mí oníranù. gbóúnjẹ lómi kò jẹ ká ní pé mo ṣẹ̀ rí o lè darí gbóúnjẹ lómi ò jẹ. tí mi bá jẹun steady tí katapila bá kọjá lẹ́gbẹ̀ẹ́ mi atẹ́gùn àmì wèrè gidigidi. wọ́n Simbi má ṣe wẹ̀rẹ̀ o èmi ẹ̀fọ́ oúnjẹ sí ẹ Simbi má ṣe wẹ̀rẹ̀ o Simbi láì bọ̀gùn Simbi.
Mama Umi! 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 Mama Umi now! Kí ló ṣẹlẹ̀ pẹ̀lú oúnjẹ tó ṣe? Kí ló ṣe bá mo ṣe sáàbẹ̀ ni náà? Ọmọ Umi, mo ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ sìn. Kí ló ṣẹlẹ̀ pẹ̀lú oúnjẹ tó ṣe? Ó ń sọ fún mi pé ó ṣe sáàbẹ̀ ni náà, ṣé mi mọ̀? Kí ni nǹkan tó ṣẹlẹ̀ ń sìn? Kí ni nǹkan tó dé? Kí ni nǹkan tó dé? Ọmọ Umi, taste oúnjẹ tó ṣe. Are you okay? Ṣé bó sọ fún mi kí ni nǹkan tó dé? Kò sí nǹkan tó ṣe oúnjẹ tó ṣe. Taste oúnjẹ tó ṣe yẹn. Ọmọ Umi, tí o bá tú oúnjẹ tó wà lẹ́nu ẹ̀ yẹn, ṣé o mọ̀ bó sọ fún mi ń sìn pé kò sí nǹkan tó ṣe oúnjẹ tó ṣe. Tí o bá tú Ọmọ Umi, gbé oúnjẹ yẹn mì. Ọmọ Umi ṣe bó mọ̀ mí. O ti sọ pé kò sí. Tí ẹyọ kan bá kúnlẹ̀ nu oúnjẹ yẹn Ọmọ Umi, nǹkan tí màá ṣe fún ẹ tó bá fi ọwọ́ kan omi. Ọmọ Umi gbé oúnjẹ yẹn mì. Bẹ́tà. Ṣé bó sọ fún mi pé kò sí nǹkan tó ṣe oúnjẹ tó ṣe. So o ti bá débi pé o mọ́ná dá mọ́nu lé. Àbí o ń ṣe oúnjẹ o bu adúrú iyọ̀ báyìí sí oúnjẹ. O mọ́ná dá mọ́nu lé Ọmọ Umi. Actually, kò ṣe èmi ni mo ṣe oúnjẹ yìí, Simbi ló ṣe. Kò ń ṣe ìwọ ló ṣe oúnjẹ tí mo fẹ́ jẹ. Mo ń ṣe nǹkan lọ́wọ́ ní. Maid tó wà nínú ilé wa ló ṣe oúnjẹ tèmi fẹ́ jẹ. Bámi. Ó ń ṣe nǹkan lọ sọ. Ọmọ Umi mi súnmọ́ ẹ. Ọmọ Umi farabalẹ̀, mo ń béèrè ọ̀rọ̀. Farabalẹ̀ o. Ọmọ Umi bọ́ síbi, mo ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ ni. Kí ló ń ṣe gangan tọmọ ọ̀dọ́ fi ṣe oúnjẹ? Mo ń ṣe nǹkan lọ́wọ́ nínú yàrá mi ẹni pé kó sáré ṣe oúnjẹ náà. Èmi mo ṣe ráìsì o, mo lè sọ bẹ́ẹ̀ ni ó kò parí ẹni. Nǹkan tó ń ṣe lọ́wọ́ yẹn wà very important. Ọmọ Umi má jẹ́ kí n nù ẹ́, mi fọwọ́ kan ẹ̀ súnmọ́ mi, mo ń bá Ọmọ Umi mi fẹ́ ṣe ẹ̀. Ọmọ Umi mi fẹ́ ṣe ẹ̀. Okay, dúró jẹ́ ká sọ. Ọmọ Umi ṣe bó mọ mi. Mo mọ̀ ẹ́ dúró síbẹ̀ sọmọ mi báyìí. Ọmọ Umi tó bá tó ti move kúrò níbi tí mo wà yìí, má ṣèkà fún ẹ o. Bámi jọ ọ́ tètè. Ọmọ Umi. Bámi! It is love, and it is love that I got for you. Marianne, it is love. It is love that I'm feeling. It is love that I got for you. Otimano me and Otimo wa me. I'll forsake all others to belong to you. It is love. It is love that I'm feeling. That I'm feeling. Olólùfẹ́ wojú mi. It is love. I'm crying all day, all night. That I'm feeling. It is love. It is love that I got for you. Ẹ má jẹ́ ká ṣe sùúrù. Ẹ̀kọ́ gbóná ń fẹ́ sùúrù tó gẹ́. Àní kí ló dé tó fẹ́ farabalẹ̀? In my dictionary, there's nothing called loving too much. Yeah, there is nothing called loving too much.
things we do for love. There is nothing good, loving too much. Many things, oh. There is nothing good, loving too much. Melo lenu fe wi o. There is nothing good, loving too much. Kishi ye, ẹ jẹ́ kéwúrẹ́ ṣe bí àgùntàn. Òye la fi ń gbélé ayé, gbélé ayé o. Ṣé báwọn tó kọjú sí ọ o, ẹ̀yìn ló kọ sẹ́mi o. Ìlú gángan lọ̀rọ̀ ìfẹ́ o, ìlú gángan lọ̀rọ̀ ìfẹ́ o. Ara gbígbóná kò mọ lérè kankan. Always try to dey calm down, oh. Calm down, mama. Easy does it, no be by force, oh. And if you got it, you go live long, oh. Easy does it, no be by force, oh. And if you got it, you go live long, oh. I say easy does it, no be by force, oh. If you got this, me oh. Easy does it, no be by force, oh. And if you got it, you go live long, away. Can she your car, oh. Thanks for letting go. Hello. Èmi ni. Mo mọ̀ ńgbà tójú odò mi. Kí ló ṣẹlẹ̀? Kí ló ń wá? Ta ló fẹ́ rí? Kí ló wá ṣe ń bí? Sister, bá mi ló ń sọ̀rọ̀. Ṣàlàyé fún mi, ṣe bójú ń dùn mí náà. Mi ò mọ̀ pé bá mi ló dúró. Kí ló fẹ́? Ẹ má bínú. Ìyàwó mi ni mo wá wò lọ́dọ̀ yín because mo ń pè é lẹ́nu ọjọ́ mẹ́ta kò dẹ̀ pí call mi so mo wá wò pé kí ló ṣẹlẹ̀. So mo dẹ̀ mọ̀ pé bí náà ló máa wà. Torí ẹ̀ mo ṣe wà. Ìyàwó ẹ̀. Bẹ́ẹ̀ni ma. Ìyàwó ẹ̀. Ṣé wọ́n níyàwó ń bí ni? No, ṣàlàyé fún mi ṣé o níyàwó ń bí ni? Sister, ṣé mi àti yín jà ní? Tí mo fi kẹ́gbà bù ẹ́, àbí tó fi rí belt lọ́wọ́ mi? Ṣé o níyàwó ń bí ni? Sister, mo níyàwó ń bí. Okay. Ọmọwùnmí níyàwó mi, Ọmọwùnmí ni mo wá wò. Ọmọwùnmí ló wá wò? Bẹ́ẹ̀ni. Okay. Láti ẹlẹ́ kò gbọ́ mi dáadáa. Kò sí Ọmọwùnmí tó pè níyàwó sí ẹ̀yìn, kò sí ń bí. Ẹ lè pera yín lórí fóònù, ẹ máa wá lọ. Sister, kí ló tẹ̀ ń sọ̀rọ̀ báyìí náà? Sọ̀rọ̀ bí wèrè. No, mi sọ pé ń sọ̀rọ̀ bí wèrè. Àwọn ẹbí mi ti mọ̀, ẹ̀yin náà ti mọ̀ mí already. Ṣé mi tún lè wá wò ìyàwó mi ni? Bá mi ṣò wá all right. Jọ ṣé ojú òtí ẹni ara ò lọ ẹ? Ìní ẹsẹ̀ ò kọ́lẹ̀. Kí ni mo ṣe? Kí ni bolo ni? Ìwọ ọmọ àbúrò tèmi, ó sọ di punching bag, ó bẹ̀rẹ̀ sí ìná bó ṣe wù ẹ́. Tẹ́ bá ní little misunderstanding nílé, wàá sọ ìyàwó tiẹ̀ di bàrà, wàá máa lù bó ṣe wù ẹ́. Wo jọ nítorí ọlọ́ mi ò lè jẹ́ kó wá pa ọmọ fún mi. Mi ò lè lajú mi lẹ́ka yọ àbúrò mi bàjẹ́. Ẹ wá àfún yín níyàwó mọ́, wá máa lọ. Ẹ má bínú. Ẹ bẹ̀rẹ̀ yín. Mi mọ̀ pé torí ẹ̀yẹn nínú ṣe ń bí yín. Mo dẹ̀ promise mi ní fọwọ́ kan mọ́. Bá mi. Ìlú wo ló pe rẹ̀ náà? Ìwọ ò mọ̀ pé torí ìyẹn nínú ṣe ń bí mi, ò mọ̀ pé torí òun láàbúrò mi, ò mọ̀ pé torí ó fẹ́ bà yá àbúrò mi jẹ́, ó fẹ́ sọ̀dá láàbò ara nínú ṣe ń bí mi. Ọ̀rọ̀ ẹ ti yé mi, wo ó sì dá láàrin mi àti ẹ tí mo ṣe ń bẹ̀rẹ̀ dásẹ̀. Má jẹ́ káwọn fámìlì gbọ́, rọra pọ́n rẹ̀ lé, kò fàdí èdè rẹ̀ lórí kò gbà báyìí. Sister, ẹ ní ìdá ti sọ fáwọn fámìlì. Tẹ́lẹ̀ṣẹ̀ bá ti mọ ẹ̀ṣẹ̀ lẹ́bi kò kí ń pẹ́ lórí ìkúnlẹ̀, ẹ má bínú. Làwọn yòó, ẹjọ́ bẹ̀rẹ̀ jẹ́ kó bọ́sà wo mi ìnẹ̀fà lẹ́jọ́ lẹ́sílẹ̀ mi o, bọ́sìta. Máa pariwo lè ní ẹ lọ. Ẹ má dọ̀ bẹ̀rẹ̀ till it's gone. Wàá wá máa wo pàkópàkó o. Pàkópàkó o. Wàá wá máa wo pàkópàkó. Wọ́n náà gbọ́kọ̀ tó sọ sílẹ̀. O tún béèrè pé how? O ń béèrè. Ọmọ ọ̀dọ́ fi yọ̀ já oúnjẹ. O ń transfer aggression lọ bọ́ ọmọ lọ́mọ. Ẹ̀dùn yà àgbàdo lóko. O délé kó ìfọ́síbò ìbejì. Ṣé ó jọra wọn ni? Wọ́n náà wo bó ṣe ń sọ̀rọ̀. Tó bá jẹ́ mi ń sìn, ẹjọ́ tèmi lè máa rò. Ọ̀rẹ́ lèmi àti ẹ̀, òun bá mi wí bí ẹni pò ń bá burú ẹ wí. Òun bá mi wí bí ẹni pò ń bọ́ ọmọ owó ẹ wí. Ohun mi le àbí? Ohun ẹ le. Mi sọ pé kẹ́ má bá mi wí. Ṣé you understand? Because èmi kò lè dáná nìkan tẹ̀ ń ṣe fún mi. Kò kún ṣe pé òun ẹ máa le sí mi. Ẹ jẹ́ àfihàn lẹ́nà. Jẹ́ ká padà sórí nǹkan tó ṣe gangan sí tí wọ́n fúnra ẹ sọ. Jọ́sọ́ yẹ kí ìyàwó mi wà nulẹ̀ kọ́ ọmọ ọ̀dọ́ máa dáná fún mi. Kò make any sense.
for any reason. Ọmọ ọ̀dọ̀ mọ̀ bóyá yóò pọ̀ jù àbí yóò pọ̀ jù. Kí ni mo fẹ́ fún den? Ara máa ní ìdí sí mi ń gbà mí. O mọ situation kan tó ṣẹlẹ̀, o mọ condition tó wà ń gbà yẹn. Ẹ̀ẹ́dẹ̀ máa sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wá rò ń ṣòkúta kí ló lọ́kọ fún? Ṣé kí n má jẹun? Ṣé kí n kú bọ́ sí kitchen kí n máa dáná fúnra mi ńgbà yẹn? Ẹ wò bọ́ ó ti ṣẹlẹ̀ náà, ó ti ṣẹlẹ̀ mo dẹ̀ ti gbà pé mo jẹ̀bi. Ẹ kàn ṣáà bá mi pé kẹ́ bá mi bẹ̀. Ṣé ti gẹ̀ tẹ́ bá mi bẹ̀. Láti ìgbà tó ti sọ fún mi ni mo ti ń pè. Kò pí kọ́ mi. Ó kàn fẹ́ sọ mí di èèyàn burúkú lọ́dọ̀ ọmọ yẹn ni náà. Ṣùgbọ́n nǹkan tó ń sọ. Ó ń pè kò pí kọ́. Kémi náà tún pé kó yẹ̀yẹ́ mi. Ẹ ó lè gbé tiẹ̀, ó máa pí kọ́ tiẹ̀, ṣùgbọ́n kó wà tiẹ̀ náà yìí close back kan. Ọlọ́run á bẹ́ẹ̀ pé you are on your own. Wàá máa wo pàkó. Hello. Hello, what's this? Bá mi lọ sọ̀rọ̀. Bá mi láti wọ̀. Bá mi kan náà ọkọ mọ́ mi. Oh. Mo fẹ́ rí ẹyin. Mo fẹ́ kí èmi àti ẹjọ́ ríra. Okay. Níbo? Wọ́n send location ṣe kí wọ́n send ẹ sí mi. Wàá máa wo pàkó wo yeah. Pàkó wo. A bird in hand, what thousands in the bush. Whatever you got, oh, protect it passionately, oh. Love is so hard to come by. I'm so sorry. Hey. Mi ò wá bíbá fún gbogbo ẹjọ́ òṣì tó fẹ́ máa bá mi rẹ̀ yẹn. Mo wá bíbá láti wá dá property ẹ̀ tó wá bá mi padà. Mommy. Have it. Mommy, don't do this to me. Ṣé o máa gbà àbò fẹ́ kí n jùlẹ̀? Mommy, please. Bami, are you going to take this from me or you want me to throw it at you? Mommy, please, no. Please. What happened? Mommy, are you okay? Yes, you don't know the value of what you got till it's gone. Excuse me. No, nǹkan tẹ́ ń congrat mi fún ọtí yìí kí ló ń ṣẹlẹ̀? Nǹkan tẹ́ ló kọ́ ni ó ṣẹlẹ̀. Àtúnṣe fọlọ́ ìyá yìí ti lóyún 4 weeks. So, resort ikun ayọ̀ wa ni a máa dunnú lé lórí ni. So, resort yẹn mọ̀ pé ilé náà máa jẹ́ bí ìdùnnú fún yín àlẹ́ ó máa jẹ́ kẹ́yìn náà mọ̀ pé wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn ìjà lé ní ariwo lọ́la yẹn lè máa ṣe mọ́ǹsì àlẹ́ mọ̀ pé ó máa ní kó máa rest dáadáa báyìí. So ẹ̀kọ́ ayọ̀ gbogbo wa ni ọlọ́run adẹ́gẹ́ kó bá wa dálẹ̀. Wàá máa wo pàkó. Mr. Bamidele. Kí ló happen? Nothing. Kí ló ń ṣe yín? Kò sí, I'm happy. Mo rí pé bóyá ẹ ti go far. No, I'm fine. Ayọ̀ lélẹ̀ yìí sọ, ọlọ́run ló ń dùn. I don't prefer that. It is love that I'm feeling. It is love and it is love. Bọ̀dá mi. Bọ̀dá mi. Wow, okay, mo fẹ́ change ẹ̀ sí Bollywood. Ṣé mo wọ Bollywood? What is wrong? Kí ló dé tẹ̀ ń ṣe báyìí? Kí ló ṣe yín? Kí ló dé tẹ̀ máa ronú these days? Ẹ máa kó jókòó, ẹ máa ronú lọ. Ẹ ní má gbà tí mi ò kọjá. Tí o bá pè é ní gbọ́, kí ló ṣẹlẹ̀? What is wrong? Tejo, ọ̀rọ̀ ọmọ mi náà. I don't know why it's difficult for her to just accept me again. Ẹ̀gbọ́n mi, Ọmọwùmí again. Ọmọwùmí. The same Ọmọwùmí. Ẹ̀gbọ́n mi, jọ, kí ló dé tẹ̀lé fọmọlọ́lá ní chance? That lady loves you. Gẹ́ yẹn nífẹ̀ẹ́ yín. Whoa, Tejo. Kò sọ̀rọ̀ bẹ́ẹ̀. Máa dà ẹ́ láàmú. Kò sọ̀nà bẹ́ẹ̀. Ṣórí, èyí tí kò yẹ ó pọ̀ ju èyí tó yẹ lọ. Mo dẹ̀ máa fi yẹ ẹ. Bẹ́ẹ̀ ni, kó tó bá mi sọ. Lẹ́yìn ni màá gbowó mi. Èní òun ló máa fún mi lówó mi, ó ń gbèsè. Lẹ́yìn la máa gbowó wa. Owó ẹ̀ lọ́wọ́ wọn lẹ́yìn. Àwọn méjì onígbèsè ni wọ́n gbowó ẹ̀ lọ́wọ́ wọn. Báyìí máa ń ṣe nìyẹn.
kí ló dé náà ọ̀hún dáyọ̀ sí ẹ lọ́wọ́ lọ́dáyọ̀ sí ẹ lọ́wọ́ ni a máa fẹ́ gbé owó àjọ wa máa fún one story lẹ́ni ìyá máa gbowó wa lóye ṣe fẹ́mi náà nìyẹn ti last time o lóye ṣe nìyẹn gbowó ẹ̀ lọ́wọ́ mi ìró mi gbà lọ́wọ́ ẹ̀. Ladies, what's happening here? lóòótọ́ náà ń dájọ́ ọwọ́ mọ́hùn mi la dẹ̀ ń kájọ sí àsìkò tó dẹ̀ kan gbowó wọn ti tó ṣùgbọ́n mọ́hùn mi náà ò mọ̀ kan tó ṣòwò yẹn kò tí ì sọ owó yẹn lẹ̀ wọ́n dẹ̀ ń pariwo. bẹ́ẹ̀ni burúkú sọ̀hún jàre ṣé ó rọrọ̀ tó yẹ kó máa sọ nìyẹn èmi méjèèjì ní gbèsè ní. Calm down, calm down. wo gbọ́rọ̀ ìwà àwọn eléyìí àwọn ohun tí wọ́n ń ṣe ni tí wọ́n lè dáwọ́ sí lọ́wọ́ bó ṣe wáyé tó bá ti ń bọ̀ ní school àárọ̀ báyìí expensive chocolate oríṣiríṣi drink ló máa kó wá sí school àárọ̀ irú ilé wa ní pé owó sọnù wọ́n lẹ́yìn ìyẹn máa gbowó wa. kí ni tiẹ̀ sí class àwọn ọmọ yìí gbogbo wa la mọ̀ wípé wọ́n ń jalè ńbẹ̀ jẹ̀lílì gbé wiri ló yẹ kó máa jẹ. ó lè lá gangan lélẹ̀ òun ló lè lá ó lè lá ni. Gbogbo báwo lè ṣẹlẹ̀? a máa ń dájọ́ every day mọ́ 150 then we are 15th in number tó bá di every Friday tó bá kàn máa gbowó ẹ̀ then mo kó yẹn wá láti lè pé kí n fún wọn lẹ́nu o ìgbà tó fi máa lọ sí long break ká máa dé báyà couldn't find the money mo jẹ́ ní kó calm down fún mi I will get them the money. So èló lówó yẹ? It's 4-5. Ọmọ nǹkan tó máa ṣẹlẹ̀. Just come to my class after break time tomorrow. I'll give you the money. ọlẹ́ màá lọ jẹ o. ó tún ọmọ fún yín ọlọ́ọ̀kẹ́ pẹ̀lú ibùkún tó ń jà yé ẹjẹ emoris owó ló máa jí owó já lọ mọ́pọ̀. irú kankan náà ọ̀lẹ́ ẹ̀wọ̀ owó yẹn ọ̀lẹ́ ọ̀lẹ́ ṣe máa jẹ́ owó yẹn. ọ̀gbẹ́ni amáyọ̀lá lẹ́nu amáyọ̀lá lẹ́nu àdúgbò sọ́kùnrin. ìgbà mọ́wọ́ àlè amáyọ̀lá báwo. tó ń ṣe báyìí owó tó ń tẹ̀tẹ̀ ni pé gàwọn fẹ́ lọ sí ọjà. oyè mi náà wọ́n dè mí gan lọ́wọ́ iṣẹ́ mi. ó yẹ ká ti ṣe ó yẹ kí nǹkan ti ṣe lè o. Ọmọ mi, how you doing? mo wà pàjáwìrì mo ti lọ wẹ̀ class mi rí ẹ̀ tó yẹ mo ṣe wá wẹ̀. I was here every day. Yeah, mo kàn ní kí n gbé oúnjẹ wá fún ẹ̀ kí n fi appreciate nǹkan tó ṣe. Keep quiet, Johnson. Kò ní ìlú gbogbo ilé ènìyàn. You don't need all this at all. kò sí nǹkan tó bá àdé bẹ́ẹ̀ náà. don't need all this drama. Ṣé ẹ̀yin náà gbóúnjẹ wá fún mi ebi ń pa wá. yé bá wà bàbá ọkọ rẹ̀. Ẹ ṣì máa padà jẹ̀bi. anything eatable we eat it. Come on, get out. Hey, serious. Ọmọ mi, thank you very much. I really appreciate it. Thank you. Bọ́sẹ̀ Akíọdé. Ma. Okay. Come, sit down. Maria later. ṣé mi mind tó bá tún rí sí lọ́la. ẹ wò ní sẹ́jú èmi ti ṣe tán láti rẹ̀. I mean báwo ni màmá ṣiṣẹ́ bíi elephant àwọn máa gba salary àti kò wọ́ọ̀tẹ̀. kí lẹ fẹ́ kí lẹ mí ìdáná sọ pé fẹ́ resign kí ni iṣẹ́ tí ríṣẹ́ síbòmí tó bá fi resign. kò dìgbà tí n bá ríṣẹ́ síbòmí I mean how can we be working like elephant ká máa gba salary hand it doesn't worth it now 10k. Are you not a graduate for crying out loud? Miss Bibo ṣe ní patient pẹ̀lú ìtọ́sọ fún mi èmi gan fúnra mi gan I have no choice we have to endure with the price. ṣé ìbá fẹ́ dúró àṣọ mi máa fẹ́ ń kì í iṣẹ́ kí iṣẹ́ kan bá bá wọlé I'm ready to work with you. ní ilé bí orí ó. Yeah. I'm sorry. Okay. Say so. A máa sọ̀rọ̀ nípa ètò sí mi. kí la tún fẹ́ lọ ṣe nínú school ṣé báyìí ṣe jáde break ẹ̀sìn ṣé o ti pé 30 minutes jáde break. ó ní wàhálà o ó ní problem gan o dábàá sí school sí again. ọmọ mi tí ò sí ní báyìí pẹ̀lú ẹ̀ kò ní ẹ kó rí ẹ pé o tí ṣé tó bá ti rí ọmọ mi bá a rí òun balẹ̀ kápá lọ bẹ̀ kó kú kí lọ sí. A máa padà sí school náà. lọ ṣe kí ni. break late ti over so kí ni ẹ sọ. kí ni ṣe mọ nǹkan tó máa ń ṣe rẹ. láàárín èmi àti ẹ jẹ́ ń bá ẹ sòótọ́ ọ̀rẹ́ mi jábà sòótọ́ èmi àti ẹ mo mọ̀ dáadáa wípé o láìka ọmọ òun mi. òótọ́ ni orí sọ. ó fẹ́ fẹ́ ọmọ òun mi kí ló dé tó o lè sọ fún pé ọmọ òun mi nìyẹn mo fẹ́ máa fẹ́. ṣé mo nǹkan tó ṣẹlẹ̀ ni pé fine mo mọ̀ pé mo love ọmọ mi but tí máa ní kí n open up sínsìn ó lè jẹ́ pé nǹkan tó wà lọ́kàn mi ó yàtọ̀ sí nǹkan tó wà lọ́kàn kí wọ́n á bá a sọ tán sí yìí kó dà friendship àwa méjèèjì I thought might be different. owó ọ̀rẹ́ mi ṣe fẹ́ gbọ́ ẹ̀kan lọ́mọkùnrin kù o báwọn obìnrin yìí sọ ń sìn ó possible kó sọ fún sìn torí gbà tí wọ́n rò pé ó yẹ kó sọ fún yẹn tó bá padà lọ sọ fún ó lè máa sọ pé ó ti late ó ti yẹ ń sìn so bá bẹ́tà kó bá sọ ń sìn. ẹ jẹ́ ká fílẹ̀ bó ṣe wà friendship wa ẹ jẹ́ kó continue let's just forget about open up to our people. lọ́rọ̀ kan sìn òun fi gbàgbọ́ ẹ̀ dọ́là
Àbí ká sọ pé kò lè ní. Ṣẹ́rù ló ń bà ẹ́ ni àbí òun ló ń ṣe ẹnu méjèèjì? Àbí ká bẹ́ẹ̀ sọ? Ó ṣe insist me. Àbí ṣẹ́rù ń bà ẹ́ ni ká ràn ẹ́ lọ́wọ́? Ṣé ìwọ náà ti wá rí báyìí sí? My hands are tired actually. Ó ti wà obvious pé ọ̀rọ̀ mi ò yé but ọ̀rọ̀ tí ẹ yé mi. Ìwọ má ṣèyọnu. Alátiṣe mi máa mọ̀ àti ṣe ara ẹ̀. Ṣùgbọ́n you go inside and do whatever you want to do. I'll carry my cross. Think about what I told you. Could you marry me? Gbogbo ara lóògùn ẹ o. Mo ní could you marry me? Gbogbo ara lóògùn ẹ o. It might not be what you're thinking. Ó lè má rí bó ṣe rò ó. Might not be what you're thinking. Ó lè má rí bó ṣe rò ó. Understanding no matter. Understanding no matter. Understanding no matter. Understanding no matter. Nínú ilé. Understanding no matter. Láàrin ọ̀rẹ́ o. Understanding no matter. Tọkọtaya o. Understanding no matter. Ìwájọ wa. Understanding no matter. Jọ̀rẹ́ o. Why are you looking at me like that? I'm sorry. Yeah, more life. I like it. I'm saying it. Oh my God, this is so lovely. I like it. Love it. Oh, Don't be scared. But the job me want my chili. Mashili. Yeah. Umalalu barika. Amen. Ilé ayọ̀ owó àlàáfíà ní gígùn. I'm so sorry for everything. I'm so sorry. I already realized my mistake. Yeah. I promise it will not happen again. Promise. Ẹ̀wọ̀rọ̀ ìfẹ́ láyé yìí ọ́. Ojú Olúwa ló lè tó. Bóyá ẹ bá jẹ́ ká fọkọ láyà sílẹ̀. Ká rọra ta kété. Ẹ bá jẹ́ ká fọkọ láyà sílẹ̀. Ká má jòyè agbọ́ teku ìfẹ́ yẹ. Ẹ sọ ní o. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Hip, 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 hooray! Yes, what's that? Cool now, stop. Hey. Sister. Thank you so much. So it's not that she won. And all thanks to your husband. Apparently, Conscientory surprise birthday appearance in a Konyashi Waleni. Babes, this man deserves a big hug. Oh, yeah. Okay,
On this note, mo fẹ́ fi opportunity, mo fẹ́ fi unveiling kankan. I want you all to meet Lola. This is the woman that I will be spending the rest of my life with. The person I'm going to be growing old with. Be a kids, grandchildren, great-great-grandchildren. Wow. I'm not worried when you invite. Auntie! So happy for you, Daddy. Oh, and you think I'm going to be jealous? Come on, feel free. Okay, I think we need to pop something. Congratulations. Yeah. Thank you. Thank you. Okay, let's go. Grab your cups. In my dictionary, there's nothing called too much. Yeah. Wow. Whoa. Let's go. One rinse there. I'm out of that. I think we should do that at the same time. You know? Yeah. Ṣé báwọn tó kọjú sí ọ ẹ̀yìn ló kọ sẹ́mi o ìlú gángan lọ̀rọ̀ ìfẹ́ o ìlú gángan lọ̀rọ̀ ìfẹ́ o. Ara gbígbóná kò mọ lérè kankan. Always try to dey calm down, mama. Easy does it, no be by force, oh. And if you got it, you gon' live long, oh. Easy does it, no be by force, oh. And if you got it, you gon' live long, oh. I say easy does it, no be by force, oh. If you got this, easy does it, no be by force, oh. And if you got it, you gon' live long, oh. Kinshi Okare, oh. Thanks for letting go.